ẹ̀wọ̀n tí mo fi hàn yín ó ń ṣẹlẹ̀ yàjóyàjó bí mo ti ṣe ń sọ̀rọ̀ yìí àwọn tó ń gbé èèyàn yìí ò dáwọ́ dúró. Kí ló ń tá a fẹ́ ṣe báyìí ọlọ́run ṣàánú wa 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 ọlọ́run ṣàánú wa. Ogun ti wọlé sí Ekiti state, ogun ti wọlé sí Ekiti state. If anyone is telling you that there is no problem dey. Ogun ti wọlé, ogun ti wọlé. O lè travel bó ṣe wù ẹ́, o lè gbé mọ́tò bó ṣe wù ẹ́. Tó o bá gbé mọ́tò kan gidi kan dání báyìí wàhálà dé nìyẹn. O lè sùn ó díjú. Ẹ má jò ó dìgbà tán máa wọlé máa wá mú alẹ́ yọ kọ̀ọ̀kan nínú yàrá. Ẹ má jò ó dìgbà yẹn. Àwọn ìsìn wẹrẹ àwọn ọmọ kéékèèké wọ̀nyí bó la ṣe máa ṣe ọ̀nà wọn náà máa gbé gbà tá a fi rí àwọn ọmọ wọ̀nyí. School bus in Emure Ekiti kidnapped a full loaded bus kidnapped. Àwọn ọmọ yẹn wà nínú igbó báyìí. They are inside bush now. Please help us to share the program. May the Lord bless you. Màá wá sọ léèfé kí tó máa lọ. Ẹ lọ tọ́jú ara yín. Olúkálùkù lọ tọ́jú ara ẹ̀. Wọ́n ti ń pa wá lẹ́kìtì ọba méjì rèé gunned down. You see their corpse. Ọba méjì rèé gunned down. What is their offense? Who are the people that perpetrated this evil? The school children adopted in Emure Ekiti. What is their offense? Kí ni ẹ̀ṣẹ̀ àwọn ọmọ wọ̀nyí? Ẹ̀kọ́ wo là ń kọ́ wọn? Ẹ gbà wá. Ẹ bá mi share program yẹn jọ. Let the program reach the government. I know that they have heard about this. News ti ń gbé káàkiri lẹ́kìtì. Ẹ̀yin tẹ́ wà ní diaspora, ẹ̀yin bloggers, ẹ gbé. Ẹ bá wa pariwo ọ̀rọ̀ yìí ẹ̀yin bloggers, the bloggers. Tó bá jẹ́ ọ̀rọ̀ TB Joshua ní báyìí ẹ ti mọ̀ gbé kiri. Ohun tó bá yẹ kẹ́ ẹ gbé ẹ̀ ní gbé. The bloggers, we want to see you. Ẹ bá wa blog ẹ ẹ bá wa circulate news yìí. Let this news reach Acer Rock. Ẹ jẹ́ kó kan gbogbo àwọn ibi tó yẹ kó kàn. Ẹ kó military wọlé sí Òkè Àkó area. Ẹ kó military wọlé sí Ìṣàn area. Ìdóòsí ẹ bá wa kó military wọ bẹ́ẹ̀. Àwọn kí lórúkọ tí ẹ pè wọ́n àmọ̀tẹ́kùn tó lóògùn ni o. Àwọn tó lóògùn tó léwé lára. Ẹ lọ jẹun ẹ̀ẹ́sìmà tó bá gba ìgbàgbọ́ pé ò ní tọ́jú ara ẹ̀ wọ́n á kàn pa ẹ́ dànù. Ẹ tọ́jú ara yín. Ẹ lọ tọ́jú ara yín. Ẹ gbọ́ mi sà. Ara ewé ni Ọlọ́run fàyẹ̀ta sí. Ara ewé ló fi sí. Ẹ lọ wá olúkálùkù tọ́jú ara ẹ̀. Mọ̀jẹ̀ wọn pa ẹ́ dànù. Ẹ wo àwọn ọba wọ̀nyí báyìí sìn wọ́n ti lọ o. Ẹ bá mi share program yìí. Ẹ lọ sí ìwé òwe Proverb 9 verse 12. Proverb 9 verse 12. Ẹ ṣí ẹ kà. Proverb 9 verse 12. Ìgbà tí mo ń síbẹ̀ lánàá tí mo wò ohun tó wà ń bẹ̀ tí mo kà nínú bíbélì tèmi ni wípé ó ní tó o bá gbọ́n o gbọ́n fún ara rẹ. Ó ní tó o bá jẹ́ òmùgọ̀ orí rẹ ni wàá fi ru ẹrù ara ẹ. Ẹ tọ́jú ara yín. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé tẹ́ ẹ bá ní Ọlọ́run á máa sọ yín. Ẹ bá wa blog yẹ ẹ bá mi. Please help me to send this program. Send it, please. Send it to your page. I am sending everybody. Please, if you love us in Ekiti State, tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ wa ní Ekiti State, ẹ má jẹ́ kí anybody kan tàn yín. Ẹ má jẹ́ kán tàn wá mọ́. If you love us in Ekiti State, the farmers cannot go to farm again. They can't go to farm again. When farmers cannot farm, what will we eat? Irú wa báyìí sìn mi ò lórí ọ̀fẹ́ àti dáko láti wọlé sí ìlú ọba Òkè Àkó gunned down. Olúmojò gunned down. School children adopted in Emure. Gbogbo ibi tí mo sọ yìí same axis ní gbogbo ẹ̀ o. If you are traveling from Ado to Akure, all these routes are not safe. They are kidnapping every day, every minute. Wọ́n ò kidnap mọ́ ní Ìjẹ̀ló. Wọ́n tún ti padà sẹ́nu iṣẹ́ báyìí. Ekiti State ẹ̀yin kábíyèsí. Olójìdó ti ìlú Ìdó Èkìtì. You are the chairman of Obas. Wake up.
soldiers like you gone down, king like you gone down. Ọba bíi tiẹ̀ náà pààyàn olójúdó ti ìlú Ìdó Èkìtì. Wake up. Ẹ pé ìpàdé, emergency meeting. Send this message to everybody. Please, I want this message to reach them. Send it to them. Kó dé ọ̀dọ̀ wọn láṣọ rọ́ọ̀kì. Ìgbà tá a fẹ́ dìbò níje ló helicopter mẹ́ta lẹ́pín. You can see northwest, southwest, and southeast. Bẹ́ẹ̀ ṣe pín káàkiri nìyẹn. It was hovering up and down. If you can see helicopter for surveillance during election in Ekiti state, you supposed to see one for surveillance. For surveillance. Ó yẹ kẹ́ rí kan for surveillance. Ẹ mọ̀ jà pa tán l'Ekiti state. There is fire on the mountain. Oh God, save us. Wàhálà ti wọlé. Ẹ̀yin pastor, ẹ̀yin wòlíì gbogbo. Wòlíì Demilade Èṣùpòfo. Ẹ máa bá mi táàgì wọn. Àwọn ọba tẹ̀ mọ̀. Ẹ mọ̀ táàgì wọn o. Ẹ táàgì wọn o. Wàhálà ti wọlé o. Ogun ti wọlé. Wọ́n ti ń pa wá o. Wọ́n ti ọba méjì wọ́n ti pa. Wọ́n ti gbẹ̀mí wọn. Ẹ wò wọ́n. Wọ́n ti gbẹ̀mí ọba wọn yẹn. Wọ́n ti lọ lójijì. Ìkan sánú wọn. Ìkan lu egbé gbé. Ẹnìyẹn gbọ́n tiẹ̀. Egbé gbé lọ. Wọn ò rí pa. Àwọn ọmọ kékèké. Little children, they are still inside bush now. Ẹ̀ránṣẹ́ lọ́bẹ̀. Ẹ̀rán ológun lọ́bẹ̀. Ẹran wọn lọ bẹ surveillance ó yẹ kó ti débẹ̀ ẹjọ́ sà ó yẹ kó ti débẹ̀ ọ̀gá ọlọ́pàá tó bá yẹ kẹ́ ẹ lọ change ẹ DPO bẹ̀ yẹn ẹ change the DPO. The DPO is not working. They supposed not to be enter that town. But they can't work. Change the DPO. DPO bẹ̀ yẹn ẹ bá wa change ẹ ó sọ̀rọ̀ wàá kú you will. If I talk I will. If I didn't talk. Ẹ má jẹ́ ká halẹ̀ mọ́ wa. Go and help us send the DPO there. Gbogbo àwọn tó jẹ́ ọ̀gá ọlọ́pàá tó wà ńbẹ̀ yẹn ẹ kó wọn kúrò ńbẹ̀. Ẹ fi àwọn ọwọ́ tuntun tí wọn ò mọ̀ síbẹ̀. Ìbọ̀dé ti wọ ìlú yẹn. There is fire on the mountain. Ìbọ̀dé ti wọ bẹ̀. Ọlọ́run gbà wá. Ẹ̀yin tẹ́ wà ní diaspora. Ẹ bá wa sọ̀rọ̀ ẹ jọ̀ọ́. Ẹ̀yin tẹ́ wà ní diaspora. Ẹ̀yin bloggers ńlá. Ẹ wo kidnapping yìí ó ti wá ń di gbọmọgbọmọ àwọn tí ń gbé èèyàn yìí. Bó ṣe ń gbé èèyàn nílùú Àbújá ló ń gbé èèyàn jákèjádò ilẹ̀ Yorùbá. Lagos to Ìbàdàn way wọ́n ń gbé èèyàn bẹ̀. Ìkan ló tún ṣẹlẹ̀ tí mo tún mú wá fún yín yìí o. Ẹ̀wọ̀n tí mo fi hàn yín ó ń ṣẹlẹ̀ yàjóyàjó bí mo ti ṣe ń sọ̀rọ̀ yìí. Àwọn tó ń gbé èèyàn yìí ò dáwọ́ dúró. A pe ìjọba Sanwó-Olú, ìjọba Bọ́lá Ahmed Tinubu tí í ṣe president Nàìjíríà. A pè yín o, ẹ bá wa wá nǹkan ṣe sí. Gbọ́mọgbọ́mọ àwọn kidnapper yìí ti ń pọ̀ jù. Ẹ bá wa wá nǹkan ṣe sí o. Kómi tó ti ẹ̀yìn bọ̀gbín lẹ́nu. À ń bẹ̀ yín ni o nítorí wípé ẹni tó kàn ló mọ̀. Ọ̀rọ̀ kidnapper yìí kì í ṣe eré o, kì í ṣeré. Ẹni tó kàn ló mọ̀ o. Ẹ bá mi share fídíò yìí káwọn èèyàn lè mọ ohun tó ń ṣẹlẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ lẹ́bí tẹ́ ẹ lára. Ẹ jẹ́ kí ni ẹ jẹ́ ká fi ààbò tó péye kó ká fi bora wa o. Mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ bá mi share fídíò yìí káwọn èèyàn lè mọ ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà.